ó lágbára o ìwé ìrántí gidigidi tààrà lélẹ́yìí o ẹ wá gbọ́ ìwé ìrántí tí Alhaji Musiliu Ayinde ọmọ Akínsànyà tí wọ́n tún ṣí nípa Pasuma àti báwọn ṣe lọ máa ń gba owó ilẹ̀ lọ́wọ́ Paso nígbà tí Paso ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣeré ó lágbára. MC Oluomo wọ́n ṣí ìwé ìrántí wọ́n ṣàlàyé bó ṣe wípé gbogbo ibi tí Pasuma bá ti lọ play báyìí làwọn máa ń tẹ̀lé lọ láti lọ gbowó ilẹ̀ lọ́wọ́ ẹ̀ tó sì ṣe wípé àwọn tí ń bá Paso bọ̀ ọjọ́ tipẹ́ kódà àwọn tún gba Pasuma gan ní ìmọ̀ràn kan tó ṣe kókó nínú fọ́nrán yìí kí ni ìmọ̀ràn tí wọ́n gba Pasuma ẹ jẹ́ ká jìjọ gbọ́ kẹ́dẹ̀ máa bá mi fò opinion tí yín sí comment. Pasuma wá play àwa náà máa gbowó ilẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀sẹ̀ ọ̀rá sáàdì sí ṣòye táìmù tàbíjọ wà nìyẹn. Pasuma wá play àwa máa gbowó ilẹ̀ lọ́wọ́ ẹ̀ níbi tó bá ti wá play a máa ṣe ní táìmù yẹn ojú dúdú ẹ̀sẹ̀ ọ̀rá sáàdì sí ẹ̀wọ̀n àwa àlèjalè ẹ̀sẹ̀ ọ̀rá sáàdì gbogbo ibi tí Pasuma ti lọ ṣòye yìí sí àwa wà ń bẹ̀ ó lọ pélé níbi ẹ̀ Nàìjíríà ìtawà yìí a máa lọ síbẹ̀ ṣòye yìí sí tàbá ti débẹ̀ àti mọ àwọn oníkó tó wà máa gbó bẹ̀ ẹ̀sẹ̀ ọ̀rá síbẹ̀ làwọn náà máa ti gbówó tiwa náà lọ́wọ́ Paso lọ dé o àwọn ti pẹ́ gan o àbòkí ẹ̀ ti pẹ́ ní ìlú ó lè ní ìfẹ́ kó ṣiṣẹ́ lórí ẹ̀ ní pé kọ́lá wọn bá mi gbà fún kọ́lá bẹ́ẹ̀ bá mi dúró sí ẹ bá wo màmá tó bí màmá tiwa náà ni ṣòye màmá sin Ọlọ́run tọ́bi jáde ilé ayé ẹ ọkọ̀ tẹ́lẹ̀ gbé kó kọ́ fún Paso ní kókó máa kí ni ó fi hàn sí ní máa kí ni ó ti tọ́ gbogbo èyí tó kù àti ọmọ afẹ́tì. Àdúrà mi fún Paso yìí pé ìjọba Bọ́lá mẹ́rin àti tọ́jà pẹ́sẹ̀ntì Nàìjíríà wà lọ́wọ́ bá wa fún wọn ṣe lágbọ̀rọ̀ náà lọ́wọ́ adé bá wa fún wọn lọ́kàn balẹ̀ láti bá wa tún Nàìjíríà. Ó lẹ́tìkẹ́ ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Alhaji Musiliu Ayinde ọmọ Akínsànyà ìwọ̀n ni àwọn tí ń bá Pasuma bọ̀ ọjọ́ ti pẹ́ ilẹ̀ ti ta sí wípé àwọn dẹ̀ ní good memories nípa Pasuma àwọn rántí báwọn ṣe máa ń tẹ̀lé káàkiri òun náà lẹ́gbọ́ tí wọ́n ṣàlàyé pé àwọn máa ń gbowó lẹ̀ lọ́wọ́ ẹ̀ gidigidi tààrà ni ó lágbára ó lẹ́tìkẹ́ òun náà ṣe máa sọ pé àgbà wa búra bẹ́ẹ̀wé òṣèré rí nǹkan tó sì dá òun náà ni pé àwọn méjèèjì wọ́n ní rántí gbogbo eléyìí ní time tó ṣe pé wọ́n ti ga nínú ayé nísìn kí ló opinion ti yín ẹ má bá mi jù opinion yín nípa ìsí comment ẹ má gbàgbé láti má bá mi follow DJ Naija online TV lórí Facebook link tó wà ní comment section fídíò máa gbé yín tààrà lórí Facebook page wa lórí YouTube ẹ má bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò ẹ má bá mi like and share kó máa lọ káàkiri ká tó pàdé láyọ̀ àtàláfíà ẹ ṣeun.